olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ. Now nǹkan tí question and answer tí ìyá wa yìí ẹ máa mú bírò àti pépà torí wípé kí ni èmi náà kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nínú ẹ̀. Ṣé rí kíní mi ni ó yàtọ̀ sí pé kíní wa ni. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé a mọyì ẹ̀. Ọlọ́run dìdí Elédùmarè ó ṣe fún wa ni. But kí la tún fẹ́ ṣe? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Báwo la ṣe fẹ́ sọ fún Elédùmarè wípé a mọre? Bí òun ṣe wípé ká bẹ̀rẹ̀ sí ní máa gbé jáde báyìí náà ni. Gbogbo wa ló jọ kàn Think Yoruba First yìí. Ìrìn àjò tá a wà nínú ẹ̀ yìí, òun la máa fi pọ̀ sí. Òun dẹ̀ ni ó fi jẹ́ wípé àwọn èèyàn ti ń jí sí, àwọn èèyàn ti ń la ojú, àwọn èèyàn ti ń béèrè question. Bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn ti ń béèrè question. Àwọn èèyàn dẹ̀ ti ń mọ̀ wípé pẹ̀lú gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí lóòótọ́ ni o. Torí wípé kí ni ní ìgbà náà lọ́hùn, àwọn ìyá wa do as I say ni. Ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Ṣé lẹ́yìn 60 upward ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Ẹ mọ̀ nǹkan tẹ́ bá ń lẹ̀. Ẹ dẹ̀ mọ̀ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó. Ẹ mọ̀ bí ìlú òyìnbó ṣe rí. Ẹ̀yin rí dà. Ìwádìí ti jó yé wa pé ìjálá náà tún ní chorus ó dẹ̀ ní lyrics. Ṣé ń gbọ́ mi sà? Chorus ẹ máa gbọ́ mi bàbá mi o. Ẹ máa gbọ́ ẹ jẹ́ n pé gbólóhùn kan kí n wá sọ gbólóhùn kan náà ní wàá pè ní ohùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Eré lè tẹ pé ká ní mo fẹ́ sọ wípé kábíyèsí Olódùmarè ọba títí ayé ọba ìnípẹ̀kun ní ohùn ìsàlẹ̀. Kábíyèsí Olódùmarè ọba títí ayé ọba ìnípẹ̀kun ẹ̀sà nìyẹn sà. Ẹ máa gbọ́ ewì pọ́nbélé irú eléyìí tí bàbá wa ẹ ṣeun kábíyèsí Olódùmarè ọba títí ayé ọba ìnípẹ̀kun òkè ńlá ṣé ẹ̀ ń rí yàtọ̀ sà? Ìyàtọ̀ ti wà bẹ́ẹ̀. Ìjálá wá rè kábíyèsí Olódùmarè ọba títí ayé ọba ìnípẹ̀kun òkè ńlá ọlọ́gbọ́n bá sì di Olódùmarè ọba káàbọ̀ ṣùgbọ́n àwa ọ̀dọ́ nígbà tí a bá tẹ̀lé ẹ̀yin bàbá wa ní tí àwọn èèyàn bá sì gbọ́ náà ni wọ́n gbà nígbà tí wọn ò mọ̀ ìyàtọ̀. Ẹni ó pẹ̀sà tó ní jàlá lòun ń sun ẹni tí ó sì mọ̀ yóò gbà pé jàlá náà ni. Àwọn èèyàn dábàá pé ó yí òun padà. Ó sà yí òun padà. Henry, can you see the beauty of Ilẹ̀ Kóòtù Oòjíre's culture? Ẹ máa wo creativity. This is just the art aspect of our culture. Oral culture. Orin, melody, ewì, ìjálá, ẹ̀sà, oríkì and co. Àwa Kóòtù Oòjíre la ní. When it comes to entertainment, creativity nínú entertainment, àwa Kóòtù Oòjíre la ní. Ṣé nǹkan tí àwọn ẹ̀sìn àràbò, àwọn ẹrú àràbò nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ilé àga àwọn Fúlàní yẹn? Do you know that tí Islam bá fi lè gba Ilẹ̀ Kóòtù Oòjíre owó kìíní yìí báyìí ó máa di nǹkan gbàgbé fún wa? Ṣé ẹ mọ̀ ṣá? Àrà tó bá ti lọ jẹ́ pé àwọn àlùsùn náà ló ti bọ́ sí lọ́wọ́ eléyìí ẹbọ ni. Nǹkan ẹbọ ló máa pé because àwọn wo ni wọ́n fi gbogbo eléyìí kì gbogbo nǹkan tó ń gbó àti ẹ̀sà àti ìjálá àti ewì àwọn wo ló máa fi ń kì? Oríkì ìdílé, irúnmọlẹ̀, òrìṣà, ọba. Look at how creative, melodious our culture is. Wọ́n dẹ̀ kẹ̀yìn wá sí gbogbo kìíní yìí. Èmi ò tiẹ̀ mọ̀ kọ́ ń gba gbélé ìdílé àti ẹ̀sà mi ìwọ̀n tó ń jẹ́ mi gbọ́ pé nǹkan tó ń jẹ́ sáàrì láyé mi. Ewì mọ́mọ́ ewì bọ̀ mi ìmọ̀ jálá ní ìdẹ̀mẹ̀sà ewì àtoríkì nìkan ni mo mọ̀. Just like this talented young man said, ó ní pé nígbà tó yẹ pé a bá tẹ̀lé àwọn bàbá wa a lè mọ yàtọ̀ láàrin gbogbo mẹ́rẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé nínú fọ́nrán yìí. And this is just the art, the entertainment aspect of àṣà wa o. Ká máa sọ èmi làwọn spirituality aspect which is ìṣẹ̀ṣe. Ẹ̀rí tí a bá gbà kí Islam kó gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa tí àwọn Fúlàní take over àbí tí àwọn àlùsùn náà ẹrú àràbò àwọn Wàhábì àwọn Súnní tó take over torí àwọn yẹn wọ́n ti dánmọ́ àlè totally wọ́n kórìíra ìṣẹ̀ṣe àbẹ́ni tó jọmọ́ àṣà àti ṣe Yorùbá tá a bá àláwọn kí wọ́n gbalẹ̀ Yorùbá yìí
gbogbo àwọn nǹkan tó ń fún àwa ilẹ̀ kóòtù òjìrè ní value, gbogbo nǹkan tó ń fún wa ní value nílẹ̀ kóòtù òjìrè, gbogbo ẹ̀ la máa lose. Àwa ní identity kankan mọ́. Àwa yà lẹ́nu yín pé ṣe ní àwọn òyìnbó tó wá láti Brazil àtàwọn òyìnbó tó wá láti Trinidad and Tobago, gbogbo àwọn òyìnbó South America òyìnbó yẹn tí wọ́n fẹ́ràn ìṣẹ̀ṣe, tí wọ́n wá ń gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa, tó ń kọ́ lọ́wọ́ wa, tó ń kó ìmọ̀ ìṣe lọ́wọ́ wa. Àwa yà lẹ́nu yín pé àwọn yẹn ló máa kéwì fún wa, ló máa ké oríkì fún wa. Wọ́n máa ṣe ìjálá, wọ́n máa ka ẹ̀sà fún wa. Àwa máa san owó òyìnbó lè máa kì wá ní oríkì wa. Ṣé wọ́n tẹ́fẹ́ fúnlẹ̀ Yorùbá rè? Confirm ń sọ fún yín o, torí púpọ̀ ní wa we don't look at the future. Nǹkan tá a máa jẹ́ ń sìn, nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn la máa ń wò. A kì í wo past, a dẹ̀ kì í wo future. Ṣé ẹ ń ro nǹkan tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá in 500 years to come tí Islam bá gbalẹ̀ Yorùbá ṣá? There will be nothing like oríkì ewì àbí kankan àbí kìíní sí. Ẹ̀ ń lu gángan lásán, ìlú gángan lásán gan ọmọ wa prohibited. Ẹ̀sọ́ máa sanwó orí, ẹ̀ máa san jizya láti gbé ńlẹ̀ bàbá yín. Ṣé ọkọ̀ tẹ fẹ́ fún wa nìyẹn? Ẹ̀yẹn rú yìí. Tó yẹ la ṣe ń sọ fún mi pé kẹ́ sọ jí. Kò sí kan tó ń jóríkì, kò sí kan tó ń jẹ́ sà, kò sí kan tó ń jẹ́ wì nínú àṣà àwọn àràbò tẹ̀ ń ṣe, tẹ̀ sọ pé ẹ̀ ń ṣe Islam. Kò sí kan tó jẹ́ bẹ́ẹ̀. Kẹ́ ẹ padà sílé, kẹ́ ẹ wà original, kẹ́ ẹ máa gbádùn gbogbo kinní yìí, kẹ́ ẹ dẹ̀ máa develop ẹ̀. Kẹ́ ẹ máa develop ẹ̀, kẹ́ ẹ jẹ́ kó wà advanced. Kó powó wọlé fún yín, kó powó wọlé fún wa. Ká fowó ká fi develop ìlú wa, ká gbégbé àlàáfíà, ká gbégbé. Kò sí kan tó bá sílẹ̀ Yorùbá náà bá, sílẹ̀ kóòtù òjìrè náà bá dàbí Canada, tó bá dàbí China. We have everything, every damn thing láti lè advance level yẹn. But as long as a bá ti sọ pé ẹ̀ Islam, Christianity, la fẹ́ máa ṣe yìí. As short as this video is, nǹkan tẹ́gbẹ̀ẹ́ ní yìí kò ṣe lásán. Ó wà valuable, you might not know. Nǹkan tó lè generate wealth fúnlẹ̀ kóòtù òjìrè nǹkan tó bọ̀ yín ṣe. Tá a bá mọ bá ṣe máa ṣe, tá a máa harness ẹ̀, tá a lè máa sell it out fún àwọn foreigners torí wọ́n máa enjoy ẹ̀. Ẹ máa rí pé àwọn foreigners tá a bá ti wọ original, tá a bá ti ń ṣe àwọn nǹkan àṣà àti ṣe wa báyìí, you see that they find it very very interesting. While they are enjoying it, they can also pay for it. Yes. Now ló ń débẹ̀ ni ẹ̀rù kọ́lọ̀ ń jẹ́ ẹ̀gbọ́n. Àsìpà òwe gbà òun ni ká máa sọ wípé bájá bá ń sínwín a máa mójú olówó ẹ̀. Àsìpà òwe ni o. Òwe ni nǹkan tá a fi wéra wọn, tá a wé papọ̀ tó nítumọ̀, tó jẹ́ wípé tá a bá tó tu ni yóò tó yẹ ń tà ń sọ fún tí ò bá mọ̀. Nǹkan tá a fi wéra wọn. Bájá bá ń sínwín a máa mójú olówó ẹ̀. Eléyìí ò kì í ṣe òwe. Àbájá bá ń sínwín a máa mójú olówó ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ajá ló ti ya wèrè tó ti di dìgbòlugi tó ti bu olówó rẹ̀ jẹ tí ó jẹ́ wípé kò mójú olówó ẹ̀. Báyìí ni a ṣe máa pa òwe náà. Bájá bá ń sínwín a máa mójú iná. Bí ajá bá ń sínwín a máa mójú iná. A máa ń lo òwe nígbà tí a bá gbọ́ ìròyìn ẹnìkan wípé ẹni báyìí o ẹ lè déwájú ẹ̀kẹ́ bá sọ̀rọ̀, ìwà rẹ̀ tẹ́ ń wò yẹn ìwà rẹ̀ le, ṣùgbọ́n yìí ní kókó lẹ́ka tẹ́ ẹ fi lè kápá ẹni náà, tàbí ẹni náà ti ẹ̀ kéré sí yín tó sì mọ̀ wípé òun gan bẹ̀rù yín. Ẹ wà ní pé ẹ fèmí àti lágbájá lẹ̀, bájá rẹ̀ bá ń sínwín yóò mójú iná, kò lè kojú mi, kò lè halẹ̀ mẹ́mẹ́, ẹ̀yin ni ó lè máa halẹ̀ mọ́. Bájá bá ń sínwín a máa mójú iná. Òun gangan lòwe. Àmọ́ bájá bá ń sínwín a máa mójú olówó ẹ̀. Rárá o, bájá bá ń sínwín kò lè mójú olówó ẹ̀ o. Ǹjẹ́ lẹ́yìn tí ẹ ti rí ibi tí ajá ti bu olówó ẹ̀ jẹ rí, bẹ́ẹ̀ bá ti rí ẹ níbẹ̀ ni ká lè bàbá pé lóòótọ́ nǹkan tá à ń sọ ó yé wa. Bájá bá ń sínwín a máa mójú iná. Bájá bá ń sínwín kì í mójú ẹnì kankan o. Yorùbá, àṣà Yorùbá kò ní parun. Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ mi ni ọmọ ìyá ológì, olóòtú Adùn Èdè. Ẹ ṣé fún tẹ̀ǹtẹ̀lé wa. Ẹ ṣé fún àmì ìfẹ́ tẹ̀ ń fi hàn. Ẹ bá wa repost, ẹ bá wa sàmì ìfẹ́ sí like. Mo ti sọ Gẹ̀ẹ́sì, kò sí tẹ́ ẹ sí. Ẹ lè gbowó lọ́wọ́ tèmi o. Èmi nígbà tí ẹ bá ti sọ, ẹ má sọ Gẹ̀ẹ́sì mọ́. Tí ẹ bá ti ń sọ Yorùbá, ẹ máa fọgbọ́n máa sọ Yorùbá láì fi Gẹ̀ẹ́sì kún. Àṣà Yorùbá kò ní parun. Ó dàbọ̀. Ẹ̀yin rí dà. Tí a bá jíyàn gbé, tí a bá jí gbé tí mi ì tí ì pa, tí a bá wí fún mi, tí mo bá ra sọ̀rọ̀ tí mo bá tẹ fásì, mo bá ti tẹ sáǹsì tí mo bá ń pè àṣìyànyàn ni ọmọ alápò dẹ, àṣìyànyàn ọmọ ọlọ́fà bàbà, ṣìyànyàn ọmọ olórùka òjé tó ọba délé, iṣẹ́ mi fún olókùn ṣẹ̀rí adé ọ̀lẹ́nìkan àmì sọnù orí, ìdí ìsùn, ìdí ewu, ọmọ kékeré tata abojú kó lójú oorun,
àtọ̀sán àtòru òkùnlé lójú ọ̀run àmúsùn agbóhùndàgbà agbóhùn lọ́rẹ̀ gbóhùn lágbájá olé mi mọ̀ ń porí ẹ̀kí mọ́kéré ní ìsàwọ̀ òde ẹ̀gbá láké ẹ̀yọ́ fẹ́rẹ́ rẹ̀ fèkè ní ìsàwọ̀ òde ẹ̀gbá mọ́dù ààrẹ òde ẹ̀gbá mọ́dù ọ̀yà sọ para kọ́ń lára ó dífá fún òrìṣà gbogbo tí sàrẹ̀ mẹ́lẹ́mí ọmọ kọ́ ẹ̀sán ẹni tó sọnù ìyá àdàkọ rẹ̀ pé ó kó ẹ̀wù kọ́ máa bọ̀ àánú ilé ló sì wà. bí wọ́n bá ti mú àti wọ́n bá ń lò wọ́n nù fẹ́ẹ̀ tí mo ti ṣe bí. ẹ̀yin ọmọ aládé yìí eléyìí ò ṣe fẹ́ yẹn rú o ẹ̀yin ọmọ aládé yìí ṣé ẹgbọ́n tí bàbá sọ bàbá ní tẹ́nìkan bá sọnù àbí bí àwọn jí gbé pé ó ní nǹkan tóun máa ṣe ní ìlànà ìṣẹ̀ṣe tóun bá ti ṣe tán tóun bá ti tẹ̀fá sí àwọn máa pe bí ọ̀fọ̀ ní àbáyájọ́ àdúnnù wọ́n á pe ọ̀rọ̀ sí wọ́n á wá dárúkọ ẹni yẹn sí gé níbikíbi tó bá wà kó máa bọ̀ nílé bóyá wọ́n kidnap ẹni o àbí bí ó sọnù nǹkan tó ṣe yẹn ó máa lọ bá níbi tó wà á dẹ̀ máa bọ̀ nílé àyà look at this look at that and the way baba ṣe ń sọ̀rọ̀ ọmọ I believe him 100% me I trust baba and our fathers be this now look at how powerful ìṣẹ̀ṣe is but ṣé a ṣì nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ Kóòtù Òjìrì ṣé a lè ṣì ní àwọn oògùn yìí ṣe àwọn oògùn yìí ṣì wà dáadáa ṣá like ṣó wà ṣó lè wà effective because táwọn oògùn yìí bá wà gbogbo èmi náà àwọn Fúlàní herdsmen wọ́n kidnap wa wọ́n ń wọ wa wọ́n ń woko wa wọ́n ló ń pa àwọn àgbẹ̀ wa wọ́n ló ń pa àwọn ìyá wa wọ́n ń rape àwọn ọmọ wa wọ́n attack wa wọ́n ń kidnap wa lọ́nà wọ́n yẹ kó máa happen mọ́ náà wẹ́wẹ́ á máa happen náà because a ti fàṣà sí sílẹ̀ a ti fìṣẹ̀ sílẹ̀ a ti tẹ̀lé ẹ̀sìn àjòjì lọ ẹ̀sìn àjòjì tá a lè tẹ̀lé ẹ̀sìn àjòjì yẹn ó ti jẹ́ ká weak ó ti jẹ́ ká wà vulnerable ó ti jẹ́ ká di cowards but I think the awakening tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Kóòtù Òjìrì bá ṣe ń padà bọ̀ yìí tí àwọn oògùn yìí bá ṣì wà tó dẹ̀ legit gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ìṣẹ̀ṣe rivers ẹ wá wọn lọ o àwọn bàbá yìí ẹ má jẹ́ ọ lọ bẹ́ẹ̀ o tọ́lọ́ jẹ́ kẹ́yìn bàbá gùn o ọ̀sìn káwọn bàbá tó lọ ẹ make sure wípé ẹ lọ ní ìmọ̀ nípa kíní yìí o oògùn yìí ká lọ ní ìmọ̀ nípa ẹ o because bá a fẹ́ bá a kọ ogun ń bọ̀ lọ́nà o torí awakening yìí I'm very sure pé àwọn mùsùlùmí yìí àwọn ẹrú yìí they won't yield without putting up a fight especially àwọn ará Fúlàní yẹn kí la máa fi defend ara tó bá délé tán this is not an advice this is a warning we need all this wo kíní yìí a ní láti wá ìmọ̀ nípa ẹ̀ kí àwọn àbáyé kan má gbé lọ Yorùbá da gan Kóòtù Òjìrì da gan Kóòtù Òjìrì alágbára wà powerful these are the things táwọn bàbá wa lò láti defend ilẹ̀ Kóòtù Òjìrì from the invasion of Fulanis nínú ìtàn bá ṣe gbọ́ ẹ má jẹ́ ká wá sọnù ẹ má jẹ́ ká lose ẹ̀ torí àwọn Fúlàní yìí tó ti fún wa lẹ́sìn yìí wọ́n mọ̀ọ́mọ̀ fún wa lẹ́sìn pé ká lè so gba àwọn oògùn yẹn nù sódà táwọn bá máa gbalẹ̀ lọ́wọ́ wa ní nìkan kan láti defend ara wa and I think it is high time sí ìtújú wa ti là tàti sọjí tàti jí ká wá àwọn bàbá yìí lọ kí wọ́n fortify wa kí wọ́n ró wa lágbára ká lè ṣe kíni ká lè fi protect ara wa ká lè tún lè fi ṣe kíni ká lè fi defend ilẹ̀ wa lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n fà gbalẹ̀ lọ́wọ́ wa pẹ̀lú ẹ̀sìn àti àwọn àlùsùn náà tí Saudi ń fọ́ǹdì wọn láti gbalẹ̀ lọ́wọ́ wa Henry ẹ jára yín kẹ́ tètè padà sílé o ẹ padà sílé o jẹ́ bó ṣe jẹ́ o. What is Ifa? Most people don't know it. And I also said that Yoruba people have oral tradition. Everything they know is expressed. Now, when you put everything you know together in the way, you call it intellectual culture. So I put it as Yoruba intellectual culture. Religion, philosophy, arts, humanities, education, law, political science, everything. You can study that. So this Yoruba intellectual culture will be recorded first in Yoruba in oral tradition. Write it down, then you translate it to English so that you can have it. Kò yé yín àwọn kan ló ṣe iṣẹ́ yẹn nínú ìlú òyìnbó bẹ́ẹ̀ ni tó ń fi wàhálà ẹ̀yìn wípé ṣẹ̀sìn àwọn tó ń fi níyín lára àwọn kan náà l'Elédùmarè máa gbé dìde láfíríkà bọ̀ ìgbà wo ló jẹ́ tí gbogbo ẹ máa fi rí bá ṣe fẹ́ mi ò mọ̀ àkókò owó ní mi ò mọ̀ pọ̀ kí ni mo mọ̀ ẹ́ pé ó máa ṣẹlẹ̀ ó máa ṣeéṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ lọ́wọ́ ti fi kọ́mẹ̀ǹtì tí yín sílẹ̀
ẹ dẹ̀ má gbàgbé láti bá wa share, ẹ dẹ̀ má gbàgbé láti bá wa tẹ like náà. God bless you. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé àkókò ojú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Kí ló opinion títí yín? Báwo lẹ ṣe rí sí? Ìjà kọ́ leléyìí. Ìjà kọ́ leléyìí rárá. Kẹ́ lè mọ̀ wípé àwọn èèyàn ti ń think and think and think. Read and read and read and read. Research lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni. Ìjà, mo ń sọ ìjà ẹ̀sìn kan líle, ìtúsílẹ̀ ọpọlọ. Báwo la ṣe fẹ́ bọ́ nínú oko ẹrú? Báyìí kọ́ ni ó máa rí lọ. Gbogbo ìṣòro tí wọn ò bí wa mọ́. Gbogbo ìṣòro tí wọn kò dá mọ́ wa o. Lórúkọ Elédùmarè mo fọwọ́ sọ̀yà pé báyìí kọ́ ni ó máa rí lọ. Ìgbà wo ni mi ò mọ̀, àkókò wo ni mi ò mọ̀, bọ́ kí ni mo mọ̀? Mo mọ̀ pé àwọn kúrò nínú oko ẹrú. God bless you. Ẹ má gbàgbé láti fi comment tí yín náà sílẹ̀. Ẹ má gbàgbé láti bá wa tẹ like. Ẹ má gbàgbé láti bá wa tẹ love. God bless you. One love. Bye for now. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.